Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ gómìnà Adémọ́lá Adélékè ó ti fèsì lórí ariwo ńlá tó gba ìgboro lórí bí ọlọ́pàá kan tó ń ṣọ́ ìyàwó ẹ̀ arábìnrin Títílọlá Adélékè bó ṣe ń bá a fi yẹtí ìyàn táwọn olóyìnbó ń pè ní earring sétí, èyí tó fa ariwo ńlá lórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn ń sọ̀rọ̀ yìí pé báwo ni ọlọ́pàá tó yẹ kó jẹ́ aláàbò ìlú yóò ṣe máa sọ ara ẹ̀ di ẹrú fún ìyàwó gómìnà Adélékè tí ó máa bá fi yẹtí ìyàn earring sétí. Nígbà tí ariwo yìí pọ̀ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ burúkú sí Títílọlá Adélékè ìyẹn ìyàwó gómìnà Adémọ́lá Adélékè, tí wọ́n sì tún sọ̀rọ̀ sí ọkọ yìí pé ìlú ẹrú ni wọ́n máa ń lo àwọn òṣìṣẹ́ agbófinró tó wà lábẹ́ wọn pẹ̀lú àwọn ọmọọṣẹ́ wọn míì. Ó mà ní wọ́n máa ti sọ̀rọ̀ báyìí tí wọ́n ti fọ̀rọ̀ síta lórí awuyewuye tó ń jà náà. Nínú ọ̀rọ̀ ẹ̀, agbẹnusọ ìyàwó gómìnà ìyún Nàfísà Sàlíù ní kò sóòótọ́ nínú ọ̀rọ̀ náà, pé kì í ṣe wípé Títílọlá Adélékè ó ń lo ọlọ́pàá ẹ̀yẹn ó ń lò bí ẹrú tàbí bí ọmọ ọ̀dọ̀. Ó ní nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ìyàwó gómìnà ń lo òde kan lọ́jọ́ náà ni ó ní bó ṣe wá fẹ́ fi etí sí etí fún rẹ̀, ènìyàn tí náà máa kọ ní etí àti aṣọ tó sì ń fa ìnira fún un. Ó lásìkò yìí ènìyàn ọlọ́pàá tó wà lẹ́yìn ẹ̀ náà yan ọlọ́pàá obìnrin ni ló sáré súnmọ́ láti ràn án lọ́wọ́ tó sì ń bá ń tó etí náà ṣe. Ó ní àwòrán náà iná lọ sórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn fi ń sọ̀rọ̀ sí ìyàwó gómìnà Adélékè ipò ń lo ọlọ́pàá ìyẹn bí ẹrú, ṣùgbọ́n tó ní nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kódà ó ní òfin wà nínú ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wípé wọn kò gbọdọ̀ lu àwọn agbófinró àtàwọn òṣìṣẹ́ abẹ́ gómìnà ní ìlòkulò, tó sì ní èyí tó ṣẹlẹ̀ yìí kì í ṣe wípé ìyàwó gómìnà ìyẹn Títílọlá Adélékè òun lo ọlọ́pàá náà bí ẹrú.